ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ ṣé àjìnlẹ̀ yín wà ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa a kí yín kú àkókò kákòókò tóhùn kẹ́ ẹ lè wà lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní a tún mú àkọ̀tun wá fún yín lónìí la ó máa sọ̀rọ̀ nípa lẹ́tà kẹtàlá nínú lẹ́tà alifábẹ́ẹ̀tì èdè Yorùbá lẹ́tà yìí òun ni a mọ̀ sí lẹ́tà lí lẹ́tà lí ni lẹ́tà kẹtàlá nínú àwọn lẹ́tà alifábẹ́ẹ̀tì èdè Yorùbá lẹ́tà lí tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn kọ́nsọ́nàtì pọ́nbélé tí a ní nínú èdè Yorùbá tí kò lè gbàmì ohùn lórí tí kò sì lè ṣiṣẹ́ sílébù lẹ́tà yóò lè gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá àmọ́ ó lè wà ní ìbẹ̀rẹ̀ ó sì lè wà láàárín ọ̀rọ̀ nítorí pé kọ́nsọ́nàtì ni ẹ wá wo lẹ́tà yìí inú onírúurú ọ̀rọ̀ Yorùbá ni a ti lè bá a pàdé àpẹẹrẹ ní labalábá lékeleke lámilámi làálì àti àwọn ọ̀rọ̀ mìíràn tí a ti lè bá lí pàdé nínú ẹ̀kọ́ èdè Yorùbá wa kí là ń sọ a ní lẹ́tà kẹtàlá òun ni lẹ́tà lí jẹ́ nínú alifábẹ́ẹ̀tì èdè Yorùbá lẹ́tà yìí jẹ́ kọ́nsọ́nàtì pọ́nbélé tí ò lè gbàmì ohùn lórí tí ò sì lè ṣiṣẹ́ sílébù àmọ́ a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá a sì máa wà ní àárín ó kàn jẹ́ pé kò lè parí ọ̀rọ̀ ni ǹjẹ́ kó tó di ìgbà míì tí a ó tún mú àkọ̀tun wá fún yín lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa ẹ jẹ́ kí a wo àwọn ẹ̀rọ ayélujára tẹ́tí lè bá wa pàdé bí ẹ bá fẹ́ kọ́ èdè Yorùbá ẹ yẹ̀ wá wò lórí Instagram @Yorùbá Clinic lórí Facebook @Yorùbá Clinic bí ẹ bá fẹ́ wò wá lórí Twitter Yorùbá_Clinic tó bá jẹ́ lórí YouTube Yorùbá Clinic TV òun ni à ń lò www.yorubaclinic.com òun ni ẹ̀rọ ayélujára wa kó tó di ìgbà míì tí a máa mú àkọ̀tun wá fún yín èmi Ọlárewájú Àyìndé Ọláìyá wípé kí gbogbo yín wà ní àlàáfíà.